Aláròyé máa wí o. Àwọn ọmọ Nàìjíríà yìí ti há sí Lebanon, egbògi olóró ni wọ́n gbé lọ. Ọwọ́ àwọn aláṣẹ orílẹ̀-èdè Lebanon ti tẹ àwọn ọmọ Nàìjíríà méjì nítorí oògùn olóró kokéènì tí wọ́n gbé tó gbé ìwọ̀n kìlómítà 3 tí owó rẹ̀ sì lé ní $500 tí wọ́n kà mọ́ wọn lọ́wọ́. Nínú oṣù keje ọdún yìí lọ́wọ́ pálábá àwọn ọmọkùnrin náà ségi nílùú Beirut, orílẹ̀-èdè Lebanon, nígbà tí wọ́n fẹ́ ya kokéènì bíi ìdí 116 tí wọ́n gbé mì nínú òtẹ́ẹ̀lì kan tó wà lágbègbè Kesrouan ní àríwá ìlú Beirut. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ilẹ̀ Beirut kan L'Orient ṣe sọ, àwọn àjọ tó ń rí sọ́rọ̀ egbògi olóró lórílẹ̀-èdè náà, Central Bureau for Drug Control, ni wọ́n fi páńpẹ́ òfin gbé wọn. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kẹjọ ọdún yìí ni àjọ yìí fọ̀rọ̀ léde wípé àwọn tí ń wádìí iléeṣẹ́ àgbáyé kan tó ń gba àwọn èèyàn láti máa gbé egbògi olóró wọ̀lú Lebanon, àti pé láti ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ń gbé wọ orílẹ̀-èdè náà. Ethiopia ni wọ́n sì ń gbé gbà. Àwọn iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìlú ọ̀hún, Internal Security Forces ISF, tí kò dárúkọ àwọn ọmọ Nàìjíríà yìí tán, sọ wípé ẹni àkọ́kọ́ tí wọ́n bí lọ́dún 1996 ní RA àti LN tí wọ́n bí lọ́dún 1997 ni wọ́n dé sí pápákọ̀ òfurufú Beirut láàárọ̀ kùtùkùtù ọjọ́ 24 oṣù keje ọdún 2025. Wọ́n ti gbé kokéènì tí wọ́n pọ́n pẹlẹbẹ bí oògùn káńsù mì kí wọ́n tó dé. Ní kété tí wọ́n balẹ̀ tán, òtẹ́ẹ̀lì kan nílùú Kesrouan ni wọ́n gbà lọ láti ya kokéènì tí wọ́n gbé mì láti lè kó fáwọn tí wọ́n ń tà á ní Lebanon níbẹ̀. Àwọn ikọ̀ oníwádìí tí wọ́n láwọn ti ń tọpinpin ìrìn wọn sọ wípé lásìkò tí wọ́n ya kinní ọ̀hún lọ́wọ́ làwọn gbá àwọn méjèèjì mú. Àjọ ISF ní ìdí kokéènì tí kò lábùlà 116 tí iye owó rẹ̀ kò dín ní $1/2 mílíọ̀nù làwọn gbà lọ́wọ́ àwọn afurasí méjèèjì. Wọ́n tún fi kún ọ̀rọ̀ wọn wípé ọwọ́ tẹ àwọn méjèèjì yìí lẹ́yìn táwọn fi páńpẹ́ òfin gbé ọkùnrin kan lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún yìí. Wọ́n ní nígbà tí wọ́n gbá ọkùnrin ọ̀hún mú, ó ń gbìyànjú láti gbé egbògi olóró wọ̀lú Beirut láti orílẹ̀-èdè Áfíríkà kan ni, àmọ́ tọ́wọ́ tẹ̀ ẹ́ nígbà tí wọ́n rí i gbámú lẹ́yìn tí wọ́n rí egbògi olóró tó tọ́jú pamọ́ sínú báàgì tó ń gbé rìnrìn àjò, tó sì gbé àwọn yòókù mì bí ẹni ń lo oògùn. Àmọ́ ṣá o, àwọn ọkùnrin méjèèjì yìí ti ń ṣẹ́jú pàkó nínú àhámọ́ àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀-èdè náà. Wọn yóò sì bá wọn ṣẹjọ́ tí ìwádìí bá ti wá sópin. Àìfàìmọ̀ kó má sì jẹ́ wípé orílẹ̀-èdè náà làwọn ọmọ Nàìjíríà yìí yóò parí ìrìn àjò wọn sí.